máa tún káàbọ̀ padà sí ìkànnì HMTV. Ṣómìwá Emmanuel lórúkọ mi, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ní ìkànnì HMTV ìtàn nílé ayé òun là fi ń rán wa létí ń bẹ̀. Ìtàn láyé ohun gbogbo tẹ̀dá bá dà tàbí tí ẹ̀dá bá ṣe, ẹ jẹ́ mọ̀ wípé Ọlọ́run ọba òun ló sọ ọ́ dà o. Ìtàn mi tòní, ẹ jẹ́ mọ̀ wípé ohun tí mò ń sọ yìí èmi gan náà gan kò yọ mí lẹ̀. Àìmọye ẹ̀dá ló ń la nǹkan kọjá lọ́dọ̀ ọmọ kékeré tí wọ́n mọ̀ wípé ọmọ kékeré làwọn ṣẹ̀ nígbà yẹn. Bẹ́ẹ̀ láìmọye òbí ló jẹ́ pé ó bímọ tó jẹ́ wípé òbí ọmọ ò ráyè tọ́jú ẹ̀. Ọmọ kò ráyè tọ́jú ẹ̀. Ẹ máa gbọ́ mi gbogbo ẹ̀yin òbí, ohun tí mo fẹ́ sọ yìí, ìtàn kan ló ṣẹlẹ̀ sẹ́nìkan tí mo tẹ̀ mọ̀. Lágbára Ọlọ́run, ẹ máa rí wa wò ní fọ́nrán tí wọ́n ń pè ní eré orí ìtàgé. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni ò mọ̀ wípé ohun tí ẹ̀dá bá ṣe lónìí, ó máa padà dìtàn lọ́la. Kódà ohun tí mò ń ṣe lọ́wọ́ yìí, tó bá máa fi tó bí ìṣẹ́jú bíi mélòó kan sí wákàtí bíi mélòó kan, ó ti dìtàn. Torí pé ní ìkànnì HMTV yìí, à ń ránra wa létí pé ilé ayé àgbé ni o. Máa ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu. Àsọtán ọ̀rọ̀ òun ni mo fẹ́ mú wá lónìí. Àsọtán ọ̀rọ̀, àsọtán ọ̀rọ̀. Kéèyàn máa sọ àsọtán ọ̀rọ̀, ẹ jẹ́ mọ̀ wípé ó léwu jọjọ. Ọmọ yìí ló wá láti ilé olórogún. Bàbá ẹ̀ níyàwó méjì. Ṣùgbọ́n bàbá ẹ̀ jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé wọ́n á sọ̀rọ̀ báyìí, ẹni tó sọ̀rọ̀ sí á sì máa ké láì ṣe pé wọ́n nà án lẹ́gba. Á máa rán wọn sílé, wọ́n á máa sọ̀rọ̀ àlùfànṣá. Ẹ má jẹ́ tàn yín ní kúkúrú, kókó ibi tí mò ń lọ rèé. Ọmọdékùnrin yìí ó wá jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ọpọlọ rẹ̀ ò ṣí síwèé púpọ̀. Ọpọlọ rẹ̀ ò ṣí síwèé. A lè sọ pé ó gentle tàbí kí n sọ pé ó tutù. Ṣé ká sọ pé ìwà ìrẹ̀lẹ̀ la lè pè é? Ẹ ti mọ̀ wípé oríṣiríṣi ọmọ ni, gẹ́gẹ́ bí àṣà ìyá mi olóògbé Esther Kẹ́hìndé Ṣómùyíwá. Wọ́n sọ pé Ìdòwú Monísàmà, wọ́n ní ọ̀nà nínú abiyamọ oríṣiríṣi ọmọ ló gbabẹ̀ jáde. Kọ́lọ́run kó bá mi tẹ́ màámi sáfẹ́fẹ́ rere. Torí wọ́n ti padà sọ́dọ̀ Elédùà, ó ti lé lógún ọdún. Ṣùgbọ́n ọ̀rọ̀ wọn mo ṣì rántí. Bàbá yìí ó máa ń sọ̀rọ̀ sí ọmọ tá a lè sọ pé ó tutù yìí, láì mọ̀ wípé ọjọ́ ọ̀la ọmọ ló máa ń jẹ́ kí a mọ irú èèyàn tí ọmọ jẹ́. Ọjọ́ ọ̀la ọmọ tá a bí ló jẹ́ ká mọ irú èèyàn tọmọ jẹ́. Ọmọ tó o bí lónìí tó ń ṣe dáadáa sí ọ lónìí, ò mọ bọ́jọ́ ọ̀la ẹ̀ ṣe máa rí o. Ọjọ́ ọ̀la ọmọ yìí, èyí tí bàbá yìí sọ̀rọ̀ sí, ó sọ sí tí ó sọ pé ìwọ olódo yìí kò kú ní láárí kan tó o fẹ́ ṣe láyé. Ẹ gbọ́ ohun tí abiyamọ bàbá ń sọ sọ́mọ ẹ̀. Kódà ó wá yan ọmọ kan láàyò nínú àwọn ọmọ ìyàwó kejì. Ó tẹ́ ẹ fi bò, ẹ má jà tanra wa jẹ. Gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ sí ọmọ yìí lẹ jẹ́ mọ̀ wípé ọmọ yìí sọ fún mi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nítàn, àǹfààní wà lórí ohun tẹ́ ẹ là kọjá, tẹ́ ẹ fẹ́ káyé ó gbọ́. Ẹ jẹ́ kí n mọ̀, kí n má fọ̀rọ̀ gùn. Ọmọ yìí padà ní láárí. Ọmọ tá a wá sọ pé ó ń tọ́jú bàbá ń gbà yẹn, tí bàbá yàn láàyò. Púpọ̀ àwọn ọmọ wọ̀nyí ló jẹ́ wọn ò rántí bàbá yìí mọ́. Wọn ò rántí bàbá yìí. Ìdílé wọn ni wọ́n rántí. Kódà ó dijọ́ kan bàbá yìí ṣàìsàn. Ọmọ tó sọ̀rọ̀ sí lọ́jọ́ yẹn ló máa gbé bàbá yìí lọ sí hospital. Ọmọ tí bàbá yìí sọ̀rọ̀ sí pé kò lè ní láárí mọ́, òun ló wá padà tọ́jú bàbá tá à ń wí yìí. Gbogbo ẹ̀yin abiyamọ,
ọ̀rọ̀ kì í kú o, ọ̀rọ̀ ń yè ni. Ọ̀rọ̀ àsọtán ọ̀rọ̀ a máa gbaṣọ lára ẹni lọ́jọ́ alẹ́ o. Ọmọ tó o ní ó dájú ẹ̀yẹn ìwọ bàbá tó ń gbọ́ mi yìí, kí ni o ti sọ sí i? Bàbá yìí lóòótọ́ ó padà bẹ ọmọ yìí pé kó má bínú. Òun ò mọ̀ pé bí ilé ayé ṣe rí nìyí. Ilé ayé tébù máa ń yí bẹ́ẹ̀ ni o, tábìlì ó máa ń yí ni o. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ torí pé ilé ayé ó gba jẹ́jẹ́, ilé ayé gba jẹ́jẹ́. Ẹ má jẹ́ kí a máa wò wípé ọmọ tá a wò lénìí pé kò lè wúlò lọ́la o, ó lè wúlò lágbára Ọlọ́run. Èmi ò ní fi ẹnu gbaṣọ ògo lára ara mi o, lágbára Ọlọ́run ọba. Mi ò sì ní fẹnu kọ. Má ṣe fẹnu kọ o. Òun ni àkọlé ìtàn tí mo mú wá lónìí. Má ṣe fi ẹnu rẹ kọ. Má ṣe ṣi ọ̀rọ̀ sọ nítorí pé ẹ̀dá tó bá fẹnu kọ a máa bọjú alẹ́ ara ẹ̀ jẹ́. Bàbá yìí bẹ ọmọ yìí, wọ́n sì jọ ń gbé lálàáfíà. Ẹ bá mi share ẹ̀, ẹ bá mi like ẹ̀, ẹ comment ìtàn tó o bá fẹ́ kí n mọ̀, pé nọ́mbà mi tẹ̀ ń wò lójú fọ́nrán yìí. Ṣómìwá Emmanuel pẹ̀lú ire ayọ̀ á tún fọjọ́ pàdé.